Africa Content TV. Magba. So náà mo ní pẹ̀lú yeah. Ògo ni f'Ọlọ́run. Pé mo ṣe kó gbà tó bá jẹ́ ẹ̀sọ̀ kan. Yes, àjọ ń sin Ọlọ́fin ni. Àjọ ń sin Ọlọ́fin ni. Ṣé mọ́ ìlú yìí ìrántí ìlú yẹn mọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ààrẹ àjọ ń sin Ọlọ́fin ni. Dédé àjọ ń sin Ọlọ́fin ni. So àwọn agbára àtijọ́ yẹn a dúpẹ́ pé àwa náà ò jùlẹ̀. Ìyẹn ló fi mí lọ́kàn balẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Torí pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láìsí àtìlẹ́yìn Ọlọ́run àtagbára rẹ̀ asán nínú asán ni bó ṣe jẹ́ nìyẹn. So kò jẹ́ bí àárín ẹni jẹ́ kò sí ọ̀nà àti gbọ́. Àmín. Mo ń kí ọ lórúkọ gbogbo àwọn ìjòyè mi. Mo ń kí ọ lórúkọ gbogbo àwọn ọmọ ìlú Ìwérelé pátápátá. Mo wá ń kí ọ lórúkọ ìyá mi kò tí ṣe ìyàwó mi ìṣòro. Lágbára Ọlọ́run kò ní ṣubú ara, kò ní ṣubú ẹ̀mí. Àṣẹ o. Gbogbo àṣàgà kiri kò ní ṣẹlẹ̀ lọ. Àṣẹ o. Gbogbo àwọn tí wọ́n gbá tiẹ̀ yẹn wọ́n padà di ẹnu arinlẹ̀ níwájú. Àṣẹ o. Àwíṣẹ́ àṣẹ gbóhùn. Fi àṣẹ àwọn bàbá ńlá wa mú ní sọ̀rọ̀. Gbogbo àwọn tí wọ́n ní wọn gbà kí Yorùbá dá dúró. Wọ́n ní kíyà ni wọ́n máa jẹ Yorùbá, wọn náà ní róṣì. Àṣẹ o. Àwíṣẹ́ àfọ̀gbóhùn. Ilé ìṣèlú nìyẹn. Gbogbo ẹni tó bá ń dìde pa ẹ̀mí rẹ̀ lágbára Ọlọ́run fún òní lójú jayé. Àṣẹ o. Bá jẹ́ olórí orílẹ̀-èdè, bá